A ní orin ìbílẹ̀ ìdílé tá a máa ń kọ. Ìlú mi, ìlú mi, ìlú mi kẹ̀kẹ́, ó lára, ó lẹ́wà, ìlú tàbí mi ni kò sí ní èmi tí mo lè wà lórí ẹ̀ ayé. Bí mo lè gbàgbé ìlú mi kẹ̀kẹ́. Ọlọ́run ti dá gbàgbé ìlú wa. Níbikíbi tí a bá wà. Wọ́n ní kò sí ibi tó dàbí ilé níbi tí a bá wà ká máa rí ilé nígbà tí ìlú wa ilé níbi tí wọ́n wá jíròrò pé ó yẹ kí àtúnṣe orin yẹn wà. Wọ́n ní kí àtúnṣe orin yẹn wà ní tọ́jọ́ pé kí ẹ bá ṣe àwa ara wa kò sẹ́ni tí ó lè bá wa kọ́. Afẹ́ specialize lórí rẹ̀. Àwọn ọmọ wa yẹn tọ́. Mo kí onídéédé rè. Dédé ìkẹ́ ọmọ àtẹ̀jọ́ yìí, ọmọ àtẹ̀jọ́ sùpọ̀ ọmọ oríire ti sunkún adé. Ọ̀dúndún asòdédé rọ̀. Ọba Adékílé lójú ọba Adékọ́nà rọrùn. Ọ̀gbàgbà tí gbára àkùkù. Dédé ọ̀bára wọn jàmọ́ gbogbo dédé ni wọ́n ti ń rẹ́. Dédé ọ̀bára wọn jàmọ́ wọ́n ṣàṣeyẹ. Gbogbo ẹni tí ń bínú wọ́n ti ń bímọ. Ìtẹ̀síwájú tó ń bọ̀ lórí ní láyé ọba àrùn òkú. Ọba Adéníkẹ Àkànjí ayé rẹ̀ òbí dojúrú. Ọ̀pọ̀ Àkànjí òbí ìdè nílé ọba ikú ní ìjà wọn kàn náà. Bàbá wa ṣé ìmọ̀ mo kí yín o. Alága ìmọ̀ fún gbogbo òkúrògùn. Mo kéwòn ní nítorí àwọn àbálẹ̀ ìjọ wa. Mo ní níjọ́ wọn fẹ́ Amada Tijani tí wọ́n bí talọ́mọ̀ pé yóò tó lórí ìmọ̀. Kò sẹ́ni kẹ̀kẹ́ tí ó rán ṣùgbọ́n o adájọ́ wá ti pẹ̀lú lórí ìgbà náà. Nígbà tó wá dúpọ̀ tó lórí kò yé gbogbo wa yí pé iṣẹ́ olúwa ní dáná. Kọ́ mo kí bàbá wa pásítọ̀ mọ̀ wá ṣe agbára bàbá wa àwọn ọ̀rẹ́ mo kí yé o mo kí gbogbo àwọn oníjà sẹ́ àtẹ̀tẹ̀ ti darí ìlú yìí ọlọ́run ọba ò ní gbà á bí olùkókó ti di mọ́ bí olùkókó ti di kò ọ̀rọ̀ tó bí àgbàgbà tó sọ fún oṣù oúnjẹ òun yọ títí ó dòkèlè kò sí bẹ́ẹ̀ pẹ́lá lẹ́yìn ọ̀rẹ́ ò ní dàgbà rẹ̀ fún pé ìgbẹ́ bá ti tàbí ọ̀rọ̀. Bàbá mi wọ́n kàn máa àlàdé wọ́n bá òun á fi ṣe pẹ̀lẹ́ á fi wà pẹ̀lẹ́ á lọ lójú títí ọ̀tá mi ìjàsíwọ́n náà lábòsí wọ́n mọ̀ ọ́ bàjẹ́ ara wọn bá jagun wọ́n sọ fún àlàdé àfọ̀rọ̀ tí òun mọ̀ ní kẹ́kẹ́ alákòókò òtítọ́ ọlọ́wọ́ ẹ̀wọ̀n kápájú yóò yọ ọ́ ní ṣì àti ẹ̀rín àtàwọn tẹ̀ ìjọ tó wọ̀ bàbá wa ojú àwọ̀ mo kì í ẹ̀rí ìmọ̀tẹ́ ti ń darí ìlú yìí àìmọ́lẹ̀ kò ní tọ́ sí yé òye tẹ̀ ti ń darí ìlú yìí ìyẹ́kùyè ti yé sí ni nígbà láyé kò ní yé sí ọmọ tẹ̀ ti ń darí ìlú yìí ohun tí máa gbọ́ yín lọ́wọ́ lọ kò ní gbọ́ yín lọ́wọ́ lọ ẹ̀rí àbílẹ̀ ìtajà gbogbo lọ́gbọ́ àti àwọn ọlọ́ọ̀kẹ́ àyàgbọ́ ọlọ́ọ̀tí kò ní orí ogbó èyí tí ń lọ ilé ayé ìgbà ìbò ìjẹ́ wọ́n gbogbo wọn ò ní kú mọ́ ìgẹ̀gẹ̀ kó yẹ ìjà dúkú bá wọn ìdílé kò ní bá yín nílé ìgẹ̀gẹ̀ kó yẹ ìjà báwo bá wọn ìdílé kò ní bá yín nílé ìgẹ̀gẹ̀ kó yẹ ìjà òkò àdáàbò bá wọn ìdílé kò ní bá yín nílé bójú ní yọ ṣẹ bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mi yìí yọ dára fún wa àmà nínú àmà nílò òun ní ilé mẹ́ta làkọ́kọ́ ìgbésí ayé wa àwọn ń wárí owó àwọn ń wárí ọmọ àti ìwádìí àti gbogbo tí ṣe bá rí ọ̀rọ̀ títí tiwa. ilé gbogbo òsì gbogbo ẹni wọ́n kúrò wá bá mi ọ̀dẹ̀dẹ̀ ni wọ́n gbogbo bá o mo lé ní àkọlọ̀ gbogbo ẹ̀gẹ̀dẹ̀
kìrìrì ilé gbogbo ń tàwa o ilé gbogbo ń tàwa lé yín yóò tẹ̀lé ẹ̀yìn. èyí tí èmi ọmọ yín Adékúnlé Àlàdé tí mo kọ àwọn ẹgbẹ́ ìwọ́de. tẹ̀lé òun náà máa àgbàdo yẹn.